Ọlọ́jà bí o Professor Joseph Abáyọ̀mí Ọmọnìyí Ọlágúnjú ẹgbẹ́rànlẹ̀ ẹ̀dìdò. Ẹ̀kú ayẹyẹ àádọ́rin ọdún happy 70 years birthday. Àádọ́rin ọdún tí ìwà pẹ́ náà nu ọpẹ́ ní fọlọ́hún ọba tó níyìn tẹ̀mítẹ̀mí o. Bíbélì ìwé o ní ẹja máa kayọ̀ ọjọ́ wa kó lè máa pe ọkàn wa sípa ọgbẹ́ni ọjà rẹ̀ ó yá ìjọ ọpẹ́ yá o. Ó yá máa tún yàgbà nìṣó. Professor Joseph Abáyọ̀mí Ọmọnìyí Ọlágúnjú àní máa tún yàgbà nìṣó. Máa tún yàgbà nìṣó ṣòkòtò máa tún yàgbà nìṣó lóde o. Máa tún yàgbà nìṣó ṣòkòtò máa tún yàgbà nìṣó lóde. Ọlọ́jọ́ ìbí Professor Joseph ẹ̀kú ayẹyẹ àádọ́rin ọdún o. Bàmí olówó orí ọkàn Adéyínká Bẹ̀kẹ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba kẹsàn-án gbogbo ọdún láàyè. Máa tún yàgbà nìṣó. Àní máa tún yàgbà nìṣó ṣòkòtò máa tún yàgbà nìṣó lóde o. Máa tún yàgbà nìṣó ṣòkòtò máa tún yàgbà nìṣó lóde. Distinguished Professor Joseph Abáyọ̀mí Ọmọnìyí Ọlágúnjú tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ. Ẹ kú ayẹyẹ àádọ́rin happy 70th birthday. Ọdọọdún làárọ̀ rògbò ọdọọdún lára wùsà o. Alọ́dọọdún làárọ̀ mọ̀bì lórí àtẹ. Lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi. Ibi gíga làbọ́jọ́ o. Ẹ̀yin ò ní pòfo ẹ̀ nírò òfo. Níkúnlẹ̀ ṣẹ́bùté òfo. Lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi ọba jíkì. Olówó orí ọkọ̀ Adéyínká o. Àbẹ̀kẹ́ o. Ayẹyẹ lọ́dẹ̀dẹ̀ ọkọ̀. Wọ́n lọ́jà bí bàbá Yétúndé. Bàbá ọdún bàbá Dr. Abáyọ̀mí. Bàbá Fúnmiláyọ̀ bàbá Mọ́ráwọ̀ Olúwa. Bó tilẹ̀ wù kẹ́ fẹ́ láyé tó. Bọ́lá yóò ní mọ̀ sáré ọmọ. Professor Joseph Abáyọ̀mí Ọmọnìyí Ọlágúnjú bẹ́ẹ̀ni báńkẹ́ bìtàbìtà. Èmi Abíọ́dún ẹ̀yìn gẹ́gẹ́ ojú Ẹlẹ́dùmarè apẹ̀sà gba gbogbo àgbà. Mrs. Rhoda ọ̀rẹ́ Àbẹ̀kẹ́ ọ̀rẹ́ ìyàwó ọlọ́jọ́ bíi nánìkẹ́mi ọmọ kì í gbẹ́jẹgbẹ́ ìjọ wọn sọ wípé lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi ẹ̀ṣọ́dún èyí ná kẹ́ ẹ wá celebrate 80 láyé o kẹ́ ẹ tún celebrate 100 nínú ọ̀la gbogbo kẹ́ ẹ tún lé lọ́gọ́rùn ọdún nínú ayọ̀ gbogbo lágbára lọ́wọ́ Ọlọ́run ọba wa ọba jíkí wọ́n sọ wípé happy birthday àwọn oníkẹ́mi ọmọ kì í lọ. Mrs. Rhoda aṣọ wípé kẹ́mi ọmọ kì í lọ sílé bàbá tó bí yín lọ́mọ jàre òkè lárọ̀gún nílé o. Professor Joseph ọmọwé Abáyọ̀mí Ọmọnìyí wọ́n ní sí kébí ọmọ lọ sí abẹ òun ní àwọn bàbá tó bí yín lọ́mọ gẹ́gẹ́gẹ́gẹ́ ẹ̀yin lọ́mọ láhó ìlọ́rọ̀gùn ẹ̀yin lọ́mọ ògbìn lá ìlà ọmọ ògbìn lágbègbùn ìlà ìṣòlógo ògún mi dùgbẹ̀dùgbẹ̀ lókè ẹ̀jà ẹ̀jẹ̀ kámúlájì yẹn o káfọ́gùn káyìwọ́ máa ládàgbà bóun mi bá tún máa kì í lọ bàbá mi. Professor Joseph òkè Ọ̀ràngún nílé o ọmọ arúgbó mọ́lódòdó ọmọ nílé tèwúrẹ́ ẹ̀yìn lọ́nà wà lùkò ẹ̀yìn Oriki mọ́lódòdó wà ṣẹ́ o mo rẹ̀ gbìnrín mo mú pọnmọ nínú oko mo fàlàrí sókun sókòtò ìbẹ́yìn lọ́mọ alóko láàdá ọmọ alóko níkéré ọmọ arúgbó olúwo òkun bàbá mi lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi ẹ̀ ní mọ́rísẹ́kùmá lójú ìbẹ́yìn lọ́mọ balógun bẹ́rù bá gbà yẹ̀ wí o ẹ̀rù ọmọ balógun lókè láò bàbá yín ló fà dájagun bájọ ó fọ́ bẹ́ẹ̀ sì ló jagun nírẹ̀.
express ibi gẹ́lẹ́ ní bàbá yín ká lórí o tó fi jagun àrà ọmọ ẹrú pẹ́kọ̀ ní mọ́dẹ́ mọ́fìlẹ̀ kẹta wọ lẹ́kìtì ọmọ kiri mo yọ wá múre wá dẹ́ kiri mo yọ wá múre wá lẹ́kẹ́ kirikiri mo yọ wá múre gbàgbọ́dá irú mórí bá mórí ìbà fún bàbá láyé o balógun Ṣàngótọ́lá tó wọ ká alẹ́ sùn nígbòhùn nílùú òkè làó lágbára lọ́wọ́ lọ́wọ́ ọba ní bàbá mi ẹ̀sọ́dún èyí náà ká tó jọ péjú sí tẹ̀mí sí. ọmọ ewúrẹ́ láti jẹ lẹ́sẹ̀ ẹgbà gèdè àgùntàn láti jẹ lẹ́sẹ̀ ẹ̀yàrá àkùkọ gàngà ó di kíkọ lálẹ́ èdè ìlànjọ́sí tẹ̀wẹ́tẹ̀wẹ́ mọ̀yàn kọ́ nínú ilé ẹ̀yìn òhun mo ti lọ́yàn àkàrà.